Nínú àṣà yìí ni wọ́n bí wa sí. Nínú àṣà yìí náà bí wa sí o. A ó gba àṣà wa lárugẹ, àwa la làṣà wa. Yorùbá dùn kà, àtòtò àrèrè. Mo kí alára, mo kí ajérò, bẹ́ẹ̀ gẹ́lẹ́ ni mo kí ọwárangún àga. Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo tí ẹ ti láǹfààní àti máa gbọ́ wa lórí ìkànnì YouTube yìí. Ìwé bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkèdìjí mà ní èyí tá a pè ní àtòtò àrèrè. Bùkọ́lá Ọ̀ṣunwòyí náà rèé. Mo ní gbogbo ọ̀nà ló gbà mí, bẹ́ẹ̀ ni mo tún lè gbà bí wọlé. Wípé èmi ni ọmọ alágbájá, ọmọ lábàsá, ògún agbódúdú kájú ọrùn, òṣìgì lẹ́fọ̀n ìgbérù. Ẹ má jẹ́ agbára wa lákòókò ojú bó ṣe yẹ lọ, èyí tá a kà gbẹ̀yìn bá a ṣe ń bára wa sọ. Àkòrí ìyálẹ̀ta kùrùkẹrẹ alákọ̀rí Ṣoṣongíro. Àlàbá mà ti pàdé Sámínù. Ẹ rántí pé Àlàbá ti ń ronú bó ṣe bẹ̀rẹ̀ ayé ẹ̀. Ó ń ṣe láwawẹ́ pàdé Sámínù. Wọ́n ti jọ di alárìn kiri lẹ́yìn tó jáde ní yunifásitì Ifẹ̀. Ẹ má jà gbàgbé pé kì í ṣe pé ó jẹ́ akẹ́kọ̀ọ́ ní fásitì Ifẹ̀ o. Òun àti Sámínù ti lọ ilé oúnjẹ. O lè sáré àbí o ò lè sáré, ibẹ̀ la kà dé. Ojú ìwé 22 náà ni. Ìbéèrè yìí ya Àlàbá lẹ́nu, ṣùgbọ́n ó dàn bí ọkùnrin. Ehoro ń yájú, ọ̀rọ̀ bùṣe. Sámínù mú pọ́ọ̀sì kan jáde lápò, ó fi lé orí tábìlì. Olóúnjẹ gbé oúnjẹ dé, wọ́n bẹ̀rẹ̀ sí jẹun. Sámínù ń bú òkèlè làǹtìlanti. Àlàbá ń wò ó bí ó ti ń sọ sẹ́nu káló, tó ń sọ odidi ekiri ẹran sẹ́nu láì jájẹ. Gbogbo bí ó ti ń ṣe ni Àlàbá náà ń ṣe. Àlàbá tètè yó, ó sì ṣíwọ́. Ó fa abọ́ omi ìwẹ̀wọ́ sọ́dọ̀, ó fẹ́ máa wẹ̀wọ́. Ó jẹ́jẹ́ ń yó dáadáa, àbí ó ṣe bí ìgbà gbogbo ni a ó máa rí irú oúnjẹ báyìí jẹ ni. Kò mọ ọjọ́ tí a ó tún tó lè bu òkèlè lónìí. Ó jẹ́jẹ́ ń yó. Èmi ti yó o. Tó dá ọ lójú bí ìrù ni mo yó. Ojú rẹ lèmi náà wò tẹ́lẹ̀. Mo ti yó tipẹ́. Ṣùgbọ́n má ti wẹ̀wọ́. Tún bu òkèlè kan kí o mú lọ́wọ́. Àlàbá bu òkèlè àmàlà kan, ó mú lọ́wọ́. Ó ń wo irú idán tí Sámínù fẹ́ pa. Sámínù fi ọwọ́ òsì fa irun díẹ̀ tú látàrí ara rẹ̀. Ó sì da irun náà sínú ẹ̀fọ́. Ó fi ọwọ́ ọ̀tún bu àmàlà, ó fi mú ẹ̀fọ́ mọ́ irun. Ó gbé òkèlè náà sókè, ó ń yẹ̀ wò. Ó kígbe tòò. Ìyá ọlọ́kà, ìyá ọlọ́kà, máa bọ̀, máa bọ̀. Ibi tí ọlọ́pàá ti wá kó gbogbo wa nìyí lónìí yìí. Ìwọ ọ̀bùn ọlọ́bùn yìí. Ọ̀wù, kí ló dé? Ṣé irú oúnjẹ tó yẹ kí ẹ máa tà láàrin ìgboro nìyí? Láì ṣe lábà oko. Kí ni? Wo irun nínú ọbẹ̀. Wo kìkì irun nínú ọbẹ̀. Irun báwo? Ó ti jẹ́. Ìyá ọlọ́kà súnmọ́. Ó sì rí ẹnu ìyá. Dákun ọkọ mi, kí ẹ búbẹ̀ mí fún ọ. Ọlọ́run má jẹ́. Ó gbé ẹ̀fọ́ yìí dé àgọ́ ọlọ́pàá lónìí. Má bínú ọkọ mi. Dákun, a ní wọ́n bá ọ bu omi. Gbogbo àwọn yòókù tí ń jẹ ń bẹ̀rẹ̀ sí wòran. Oníkálùkù ń yẹ ọbẹ̀ rẹ̀ wò. Ebi ń lé mi, Ṣùpọ̀, ebi ń lé mi. Ó tètè yé Àlàbá pé òní Sámínù sọ di Ṣùpọ̀ ọ̀sán gangan yìí. Ṣùpọ̀ apapandódó, ó ti yára mọ irú wàyó tí Sámínù ń fẹ́ bá ọlọ́kà lò. Kíá, ó ti wẹ̀wọ́. Ó sì gbé omi ìwẹ̀wọ́ fún Sámínù. Ó ń kì pẹ̀lẹ́. Sámínù fi ọwọ́ òsì lé ọkàn àyà ara rẹ̀. Ó bẹ̀rẹ̀ sí pòfóló. Pẹ̀lẹ́, pẹ̀lẹ́, pẹ̀lẹ́. Àlàbá nìkan kọ́ ló ń kí Sámínù. Gbogbo àwọn tó wà ní búkà ló ń kí, àti ìyá ọlọ́kà pàápàá. Àlàbá fa Sámínù lọ́wọ́ jáde kúrò nínú búkà. Ó tilẹ̀ sí ọ̀rọ̀ eré sísá níbẹ̀. Wọ́n rìn fàlàlà lọ ni. Wọ́n kúrò níbẹ̀ pátápátá. Àlàbá ń gbọ́ ọ̀rọ̀ láti inú búkà. Ìyá mi, n ò máa sanwó tí wọ́n fi ń lọ o.
ṣáà tètè fọ abọ́ ẹ̀fọ́ ń dànù fún mi ó jàre. Ẹ̀yin náà nu àmọ́ bí ẹ ti kórun dà sínú ọbẹ̀. Àlàbá ń tẹ̀lé Sámínù tí ń kasẹ̀ ìyàwó lọ, tí ó fi ọwọ́ ọ̀tún lé ikùn, tí ó kájọ bí ó ti ń rìn lọ. Wọ́n kọjá sọ́nà òkè sódà. Wàyó ń bẹ lọ́wọ́ rẹ o Sámínù. O ò gbọ́ tí wọ́n ní ọgbọọgbọ́n ni onítọ́rọ́ fi gbélé kọrún. Àmọ́ ọjọ́ tí yóò febi sùn kò ní ṣàìwà lẹ́ẹ̀kọ̀ọ̀kan. A sì fẹ́ràn jàmàlà fà. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ló tí ì rí? Wọ́n jẹ́ pé ìpátá ò pé nì. Nítorí ọ̀rọ̀ a máa la bí ìkùmọ̀ bí nǹkan kan lọ nígbà mìíràn. A lè fẹ́ nǹkan bí omi ata tàbí omi gbígbóná kù lójúlẹ̀ kọ̀ọ̀kan. Tàbí bí ká ṣépèlé ni nígbà mìíràn. Àmọ́ ẹni tó súre fún ni tí kò ṣẹ. Èpè rẹ̀ kò lè ran níyàn. A máa mọ́ra nígbà tó bá pẹ́ ṣá. Lílù ò lè mọ́ èmi lára o. Ẹni tó fi ìyá rẹ̀ ṣọ̀fà láti rówó ṣèkómọ ọmọ. Wọ́n ní ìyá rẹ̀ sá lóko olówó. Ó ní kí wọ́n lọ mú dáadáa. Kò tí ì mọ́ lára ni. Ẹ̀rín pa Àlàbá. Ṣé ènìyàn ni Sámínù? Bí ó bá ṣáà ti ń ṣe ni òun Àlàbá náà ó máa ṣe. Bákan náà kúkú ni gbogbo ọmọ sorí lẹ́yìn abiyamọ. Sámínù yìí sì dùn tẹ̀lé. Wọ́n dé bodè òkè sódà ní ìdíkọ̀ abírí. Obìnrin ẹlẹ́pà kan ń tẹ̀pà lẹ́bàá títí. Àwọn ọmọ iléèwé sì ṣùbò. Wọ́n ń kẹ́pà lọ́wọ́ rẹ̀. Ó yáwọ́ fẹ́fẹ́. Ó ń ta ti oníkálukú fún wéréwéré. Àlàbá, ṣé káwa náà kẹ́pà jẹ? Ṣé bí a ṣẹ̀ṣẹ̀ jẹun tán ni? Àti pé èmi ò kúndùn ẹ̀pà tó bẹ́ẹ̀. Pàtàkì jùlọ wá ni pé owó dà. Àbí o tún lè já ẹran sínú ẹ̀pà. Àmọ̀jù ni ó pa ọ́. Ṣé ìwọ ò lè máa wò mí níran ni? Ta ló sọ pé ebi ẹ̀pà ń pa òun? Ó dé ọ̀dọ̀ ìyá ẹlẹ́pà. Wọ́n kó sáàárín àwọn ọmọ iléèwé tí wọ́n ń hó gàdàgàdà tí wọ́n ń jìjàdù ẹ̀pà rírà. Ẹ sì bá mi kó tèmi náà. Ẹlẹ́pà ń dá ẹlòmíràn lóhùn. Kò wo Sámínù tí ń fẹ́ kẹ́pà. Wò ó, ẹ dá mi lóhùn o jàre. Bí ò sì ṣe, ẹ fún mi lówó mi. Ọ̀nà tí mò ń lọ jìn. Má bínú. Eléèló lo fẹ́? Ṣebí kọ́bọ̀ méjì ni mo pè fún yín. Ìyá ẹlẹ́pà kẹ́pà kọ́bọ̀ méjì fún. Ṣéǹjì mi ńkọ́? Èló lo fún mi? Kọ́bọ̀ mẹ́wàá lápapọ̀ tí mo fún yín tí ẹ sọ sínú agolo. Má bínú. Ìyá ẹlẹ́pà kó kọ́bọ̀ mẹ́jọ fún Sámínù. Sámínù pẹ̀yìn dà. Ó ń lọ. Àlàbá sì tẹ̀lé lẹ́yìn. Wọ́n ń jẹ̀pà lọ. Àlàbá kò rí irú nǹkan báwọn yìí rí. Sámínù sì bẹ̀rẹ̀ sí í jọ lójú sí i. Ó ń tóbi sí i lójú Àlàbá. Àṣé ènìyàn kò tí ì dé oko ẹlòmíràn rí. Ló fi sọ pé kò sí oko tó tóbi tó ti bàbá òun. Kí ènìyàn gbọ́n nínú gbọ́n lẹ́yìn bíi ti Sámínù yìí láìpẹ́. Wọ́n pàdé obìnrin alátẹ kan báyìí. Abiyamọ ni. Sámínù ní kí ó sọ àtẹ rẹ̀ kalẹ̀. Ó sì ra tìrẹ́bọ̀ oníkọ́bọ̀ 5 lọ́wọ́ rẹ̀. Ó sanwó. Àlàbá kò lè béèrè lọ́wọ́ rẹ̀ ìdí tí ó fi ná odidi kọ́bọ̀ 5 nínú kọ́bọ̀ 8 tí wọ́n gbà lọ́wọ́ ẹlẹ́pà lórí tìrẹ́bọ̀. Ó ti gbà pé bí kò bá nídìí obìnrin kì í jẹ́ kúmólú. Ó ní ohun tí Sámínù fẹ́ fi tìrẹ́bọ̀ ṣe kì í ṣáà ṣe pé ó ná ìnákúnà lásán ni. Wípé bí owó bá fẹ́ lọ à ń ràn lọ́wọ́ ni kí ó máa kẹ́pà kí ó máa jẹ̀mú mu. Sámínù kọ́ nìyí. Ó tún fẹ́ dára tuntun kan ni. Wọ́n rìn lọ. Nígbà tí ó ṣe Sámínù tún pe Àlàbá. Àlàbá, wo ìyá tí ń ta agolo lábẹ́ igi ọ̀kan yẹn. Lọ ra òfìfo agolo kọfí kan wá lọ́wọ́ rẹ̀. Òfìfo agolo kọfí kọ́bọ̀ 2 ni wọ́n ń tà á. Àlàbá gba kọ́bọ̀ 2 lọ́wọ́ rẹ̀. Ó sì lọ ra òfìfo agolo kọfí wá ní tòótọ́. Láì béèrè ohun tí Sámínù ó fi ṣe. Sámínù ṣáà ti di ọlọ́gbọ́n ayé lọ́wọ́ Àlàbá. Ohunkóhun tó bá ṣáà ti ṣe náà ló tọ̀nà. Sámínù gba agolo lọ́wọ́ Àlàbá. Wọ́n tún padà sọ́nà ibi tí wọ́n ti ń bọ̀. Bí Sámínù bá ti rí ìṣó kan nílẹ̀, ahé, àmúsọ sínú agolo. Bí ó rí wọ́sà nílẹ̀, ahé, àsọ sínú agolo. Àfi nǹkan àfirinṣe kéékèèké tí kò bá rí ni kò mú sọ sínú agolo kọfí náà. Òòrùn wá ní ọjọ́ náà gan-an lòun gbọ́dọ̀ fi gbogbo agbára òun mú. Ṣùgbọ́n wọ́n la ìlú já kiri. Wọ́n wọ inú òòrùn náà. Ó pẹ́ tí wọ́n ti ń wọ òòrùn yìí nígbà tí Sámínù fọwọ́ tọ́ Àlàbá tí wọ́n sì jọ kóra ró. Dúró Àlàbá, obìnrin ọ̀hún nìyí. Obìnrin wo? Obìnrin alátẹ kan, abiyamọ ẹ̀ kan tí ara tirẹ̀ bọ̀ lọ́wọ́ rẹ̀. Ṣé òun ló jókòó níwájú búkà òun? Ìwọ ò rí ni bí a bá dé ọ̀dọ̀ rẹ̀. Bí mo bá ti ń ra nǹkan lọ́wọ́ rẹ̀, ìwọ dọ́gbọ́n dá àtẹ rẹ̀ nù kí o wá máa fò làràlàrà lọ sọ́nà ẹ̀yìn obìnrin ọ̀hún kí o gbá ẹsẹ̀ mú pé nǹkan yìí lù ọ́ lẹ́sẹ̀. Lẹ́yìn náà wá ń kọ́. Bí ìwọ máa wò mí níran. Obìnrin yìí ti sọ ọmọ tó kàn sẹ́yìn kalẹ̀. Ó ti gbé ilé ẹsẹ̀ rẹ̀. Ó gbé agolo kan tó ti pòkọ sí. Ó fẹ́ fi ẹ̀kọ́ rọ ọmọ kí àwọn Àlàbá tó dé ọ̀dọ̀ rẹ̀. Ó ti dàgbà ọmọ náà lórí ẹsẹ̀ rẹ̀. Ó ti ń rọ̀ ọ́ lẹ́kọ̀ọ́. Ìyá alátẹ, mo fẹ́ ra sìgá. Irú èwo? Oní bọ́ọ̀lù.
dákun dúró kí n rọmọ yìí tán, ọkọ ìyá mi. Ó rọ ọmọ lẹ́kọ̀ọ́ tán, ó sì borùn orí àtẹ rẹ̀, ó mú páálí sìgá oníbọ́ọ̀lù jáde, ó yọ ẹyọ kan jáde nínú rẹ̀, ó fi ọwọ́ ọ̀tún mú fún Sámínù, ó sì fi ọwọ́ òsì gbé ọmọ tó wà lórí ẹsẹ̀. Sámínù fún un ní kọ́bọ̀, alátẹ gbé agolo owó rẹ̀ jáde, ó ṣí, ó sọ kọ́bọ̀ sí, ó sì tún pa á dé, ó gbé e sọ sínú àtẹ padà. Sámínù ṣẹ́jú sí Àlàbá, Àlàbá sì kọlu àtẹ náà lẹ́sẹ̀kẹsẹ̀, àtẹ dànù, Àlàbá fọwọ́ gbá ẹsẹ̀ mú, ó ń fò làràlàrà lọ sọ́nà ẹ̀yìn alátẹ. Alátẹ bínú yánnayànna, wo ọmọ burúkú yìí, ó wá dà mí nígbà nù, ọmọ òṣì olórí burúkú, bí nǹkan kan bá fọ́ nínú igbá mi lónìí, ó sanwó rẹ̀, kò lẹ́lẹ́bẹ̀. Àlàbá ń ṣe yúù yúù yúù, obìnrin náà sì bójú wò lẹ́yìn. Kíá ni Sámínù gbé agolo owó alátẹ, ó sì gbé agolo òfìfo ọwọ́ rẹ̀ sọ sínú igbá alátẹ. Àlàbá kò rí i tó fi ṣe eléyìí tán. Sámínù náà ṣáájú èké, ó rí, ó ti da igbá onígbá nù, ara rẹ̀ ò fìgbà kankan balẹ̀ rí. Ẹ dákun o jàre ìyá alátẹ, ẹ má bínú, nígbà tí kì í ṣe pé ojú rẹ̀ fọ́. Sámínù ti bẹ̀rẹ̀ ti igbá, ó ti ń bá ìyá alátẹ ṣa nǹkan tó dànù sínú igbá, ó bá tò ó mírímírín, ó ti agolo èrú bọ̀ láàrin. Obìnrin náà ń ṣàròyé títí tí Sámínù fi tò àtẹ tán. Sámínù tún bẹ̀ẹ́, òun àti Àlàbá sì lọ kúrò níbẹ̀. Wọ́n gba ọ̀nà òkè Atan lọ, wọ́n dé iwájú iléèwé kan níbẹ̀ kí Àlàbá tó fọhùn. Sámínù, èwo ló wá lọ forí mi gbèpè sí lọ́dọ̀ obìnrin burúkú yẹn? Ó nìyí, ó fi agolo kọfí hàn án. Kí ni? Agolo tí mo lọ rà wá lẹ́ẹ̀kan. Sámínù ṣí agolo, ó sì ya Àlàbá lẹ́nu láti rí owó púpọ̀ nínú rẹ̀. Ó wá rántí pé agolo kọfí ni obìnrin yìí ń pawó sí nínú. Irú rẹ̀ gan-an sì ni Sámínù sọ pé kí òun lọ rà wá lẹ́ẹ̀kan. Ó jókòó kalẹ̀, wọ́n sì ka owó tí ó wà nínú agolo yìí, náírà 3 àti kọ́bọ̀ 63. A ó jẹun alẹ́ nínú èyí, a ó sì fi ìyókù ra ìwé ìròyìn tí a ó máa tà látọ̀la lọ. Àbí ká sì wá díẹ̀ sí. Èyí tó bá ti sọ náà ni, èyí ga jù. Wọ́n dìde, wọ́n sì lọ sí ilé ìwé kan tó wà lọ́nà Abírí. Wọ́n pàdé ọmọbìnrin kan tí ń kiri obì. Wò ó àǹtí yìí, àwọn bíríkìlà tí ń mọlé níbi ilé ìyàgbẹ́ ẹ̀yìn sùkúrù lọ́hùn-ún ní àwọn fẹ́ robì àti sìgá àti tìrẹ́bọ̀. Ṣé o ní kí o lọ tà á fún wọn? Èmi ò mọ ibi tí ilé ìyàgbẹ́ wọn wà o. Ṣùbẹ́rù, ìwọ mú un lọ, kí n lọ bomi wọn wá fún wọn. Ó sì ń yé Àlàbá náà díẹ̀díẹ̀. Ó mọ̀ pé òun ni Sámínù ń pè ní Ṣùbẹ́rù, ó sì tún mọ̀ pé Sámínù ó máa tẹ̀lé àwọn bọ̀ lẹ́yìn sẹ́yìn iléèwé náà ni. Nítòótọ́, wọn ò tí ì dé ẹ̀yìn iléèwé tán nígbà tí Sámínù ń bọ̀ lẹ́yìn wọn. Ó sáré bá wọn, kò sí ẹnikẹ́ni nítòsí. Sámínù sọ igbá orí ọmọ alátẹ kalẹ̀ tipátipá. Òun àti Àlàbá sì kó owó tí ó wà nínú agolo rẹ̀. Wọ́n gba ọ̀nà ẹ̀yìn iléèwé sálọ. Wọ́n sáré kí wọ́n tó dúró. Àlàbá rí i pé obì ti kún inú àpò Sámínù. Nígbà tí wọ́n sì ka owó tí wọ́n kó, wọ́n rí náírà 2 kọ́bọ̀ 62. Ojú ìwé 17 la wà yìí, ọ̀kẹ́rẹ́ gorí ìrókò. Ó fẹ́rẹ̀ pé ọdún 2 tí Àlàbá àti Sámínù fi ta ìwé ìròyìn. Bí ilẹ̀ bá mọ́, oníkálukú á gba ọ̀nà tirẹ̀ lọ. Nígbà tí wọ́n bá sì tà á tán, wọ́n á padà sí gáréèjì Òrò tó lọ́sàn-án, wọ́n máa ṣe ọmọ ìta. Ní ìrọ̀lẹ́, wọ́n lè lọ gbá bọ́ọ̀lù tàbí kí wọ́n ṣàkàn máa rìn títí. Bí ilẹ̀ bá ṣú, wọ́n á lọ wòran ní hòtẹ́ẹ̀lì kan tí àwọn ènìyàn bá gbé ń jó, tàbí ní ibi ìnáwó kan tí ijó bá wà. Àwọn náà wá ti kọ́ ijó jíjó, wọ́n lè jójú kòkòrò lọ. Àwọn ènìyàn ti mọ̀ wọ́n sí ọ̀rẹ́ kòríkòsùn, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìdíkọ̀ abẹ́ búkà inú ahoro ni wọ́n ṣe lálẹ́. Nígbà tí ó ṣe, wọ́n pinnu pé ó yẹ kí àwọn tilẹ̀ máa fi owó díẹ̀ pamọ́ kí àwọn lè gba yàrá kan tí àwọn ò máa gbé. Wọ́n bẹ̀rẹ̀ sí fi owó pamọ́ sí báǹkì tó wà ní Ìlàrẹ́. Wọ́n ti sùn tán lóru ọjọ́ kan ní nǹkan dàrú. Àlàbá sùn lọ fọnfọn, àfi ìgbà tí ó gba àbàrá, àṣẹ mẹ́yìn, àṣẹ mọ́rùn. Oorun dá wáyé lójú rẹ̀ sì là wà. Ó rí àwọn ọlọ́pàá kan tí wọ́n dúró. Dìde nílẹ̀! Àlàbá dìde. Ó yá, nìṣó nínú mọ́tò ọ̀kan yẹn. Àlàbá rí mọ́tò ọlọ́pàá kan nítòsí lójú títì. Àwọn ọmọ kéékèèké kún inú rẹ̀ dẹ́nu, àwọn àgbà kọ̀ọ̀kan sì tún wà níbẹ̀. A máa rí wọn kó lónìí o. Bẹ́ẹ̀ ènìyàn náà ló bí àwọn ọmọ wọ̀nyí. Búkà òun yẹn kọ́ lọ́wọ́ bẹ̀. Ó yá wọn tó kù. Sámínù dà? Àlàbá kò rí. Ibo ló gbà lọ? Ìgbà wo ló lọ? Wọ́n ṣáàjọ sùn lálẹ́ àná ni. Ọwọ́ ti tẹ Sámínù ni. Àbí ó sì ti rí àwọn ọlọ́pàá, ó ti sá lọ. A jẹ́ pé ẹyẹ òwe fẹ́ yẹ kókó ń bọ̀ nu.
àwọn ọmọ ọ̀ràn gbogbo ilé bàbá wọn ò ṣeé gbé, ọ̀dọ̀ ìyá àwọn ò tẹ́ wọn lọ́rùn, àfi inú ọmọlanke, àfi abẹ́ búkà. Àwọn ọlọ́pàá ń wá inú búkà yòókù kiri. Àlàbá yọ́ mírọ́, ó sì kó sáàrin búkà méjì, ó rìn kémọ́kémọ́ lọ títí ó fi rìn jìnnà. Ó gbọ́ tí mọ́tò àwọn ọlọ́pàá ṣí. Kò tilẹ̀ sí ẹni tí ó dúró láti wá òun. Bóyá wọn kò tilẹ̀ mọ̀ pé òun ti sá mọ́ wọn lọ́wọ́. Ó pẹ́ tí òun àti Sámínù ti ń gbọ́ pé àwọn ọlọ́pàá ń kó àwọn alárélégbé àti àsùntà. Ṣùgbọ́n wọ́n ní ní tẹ́lẹ̀ tí bí Àlàbá fúnra rẹ̀ ti fojú rí lónìí yìí. Ẹ̀ẹ̀kan náà ló rántí pé ó tó ọjọ́ mẹ́ta tí àwọn ti dé báǹkì kẹ́yìn. Ọwọ́ ni àwọn ń kó owó tí àwọn bá jẹ lérè lójoojúmọ́ sí, títí yóò fi tó ohun tí àwọn lè kó lọ sí báǹkì. Bí ẹ̀rù ti ń bà á tó pé àwọn ọlọ́pàá ń kiri abẹ́ búkà kiri, ẹ̀rù tún bà á pé bí òun kò bá lọ kó owó náà kúrò kí ilẹ̀ tó mọ́, àwọn alátẹ tí ń ta wòsíwòsí ní búkà tí àwọn ń sùn yóò pàṣẹ. Wọn ó sì rí owó tí àwọn kó pamọ́ kí òun yára lọ kí ilẹ̀ tó mọ́. Ìjáfara léwu. Ìbẹ̀rùbojo ni Àlàbá fi tún dé búkà yìí ní nǹkan bíi aago 4:30 àfẹ̀mọ́jú. Àwọn ọlọ́pàá ti kúrò níbẹ̀ ní tòótọ́, ṣùgbọ́n Sámínù náà kò sí níbẹ̀. Bí ìgbà tí ènìyàn wá abẹ́rẹ́ ni Àlàbá bẹ̀rẹ̀ sí wá owó tí wọ́n gbé pamọ́. Ó wá títí, ó wá pẹ́pẹ́pẹ́, kò rí i. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò, ojú ọdẹ wá dá àdúgbò dá. Owó ọjọ́ mẹ́ta ó lè lóko àbí Sámínù sì kó lọ́wọ́ lọ. Ọlọ́run ṣe é pé owó ọjọ́ mẹ́ta péré ni. Owó gidi wà ní báǹkì, ìjẹ́ kó ti tó náírà 84 bẹ́ẹ̀. Ó lé kọ́bọ̀ mélòó kan pẹ̀lú báǹkì ni ìyẹn wà. Ó tún rántí ọjọ́ náà lọ́hùn-ún tí àwọn kọ́kọ́ mú owó lọ sí báǹkì ní Ìlàrẹ́. Ọjọ́ náà ni àwọn ní bí àwọn ti ṣe ń kó owó worowóró kiri kò dára. Nígbà tí ó jẹ́ pé àwọn fẹ́ fi pamọ́ fún ọjọ́ iwájú, owó tí a fi pamọ́ wọ́n sì máa lé díẹ̀díẹ̀ sí lóṣooṣù. Bí a bá tún ti ń rí owó sí i, a ó máa kó o mọ́. Bóyá a tilẹ̀ lè ti ibẹ̀ fi owó ránṣẹ́ sí Èkó tààrà tàbí Ìbàdàn ṣá, ká máa rí ìwé ìròyìn rà ní ẹ̀dínwó kí àwọn atàwé ìròyìn mìíràn máa rà lọ́dọ̀ wa. Nígbà tí wọ́n dé báǹkì, àwọn tí ó ń ṣiṣẹ́ níbẹ̀ gbà wọ́n tọwọ́ tẹsẹ̀. Bí ó tayọ̀ ni àwọn náà sì fi di àfowópamọ́ ní báǹkì Ìlàrẹ́. Èló lẹ fẹ́ fi bẹ̀rẹ̀? 20 náírà sí 6. 26. Bẹ́ẹ̀ ni sà. Orúkọ ta ni ẹ fẹ́ lò láti máa fi gba owó? Orúkọ àwa méjèèjì, a ó jọ máa tọwọ́ bọ̀wé. Sámínù ni ó ṣe àfikún wípé tàbí kí ẹnikẹ́ni nínú àwa méjèèjì fọwọ́ bọ̀wé èyíkéyìí nínú wa. Báyìí wọ́n ṣe fi owó náà pamọ́ ní báǹkì. Wọ́n sì fi kún un níláre tí owó fi wá di gọbọi náírà 84 tí wọn ò gba kọ́bọ̀ rí nínú rẹ̀. Ṣùgbọ́n láti ìjẹta wọn kò tíì fi owó pamọ́, wọn kò tà púpọ̀. Èrè tí wọ́n rí jẹ́ náírà 2 àti kọ́bọ̀ 6 lẹ́yìn owó oúnjẹ tí wọ́n jẹ. Bóyá Sámínù ti kó, a jẹ́ pé kò sọnù. Ṣùgbọ́n bí kì í bá ṣe Sámínù ló kó ń kọ́, ta ní tilẹ̀ tún lè kó? Sámínù ni dájúdájú. Kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì yìí ni Àlàbá jí dé ibi tí wọ́n ti ń ra ìwé ìròyìn tí wọ́n ó tà. Kò pàdé Sámínù níbẹ̀. Ǹjẹ́ ọ̀nà àti rí ìwé ìròyìn rà láàárọ̀ ọjọ́ náà ó ń dẹ́ ti bọ̀ báyìí? Eléèló ni ìwọ fẹ́ rà? Mo ń dúró de kejì mi nì. Ó wàá ṣe pẹ́ bẹ́ẹ̀ tó ń dá ìwọ dúró látàárọ̀. Ara rẹ̀ kò yá tó bẹ́ẹ̀ lálẹ́ àná. Bóyá ó jí lọ sí ọsibítù ni. Kò ní pẹ́ púpọ̀ tí yóò fi dé. Ó sì wá di ìgbà tó bá dé kẹ́ ẹ tó ra tiyín. Nígbà tí gbogbo ayé yòókù bá ti ta tiwọn tán, tí gbogbo ènìyàn bá ti ka ìròyìn, ọwọ́ ìkejì mi ni owó wà. Ṣé bí ò bá sì ti sọ, eléèló ni ìwọ fẹ́? Onílẹ̀ tí ń bá mi rà á ni tí wọn ò fi wá sọ pé bó ò sanwó ò lọ. Ó dọ̀sán nígbà tí o bá kiri darí, wá sanwó fún mi. Àbó ti jẹ́, ẹ mà ṣe ń wo. Ẹ fún mi lógójì. O ò nígbà tẹ̀kejì rẹ̀ dé ni. Àìmọ̀gbà tí yóò dé ni mo ṣe ń rowọ́ bẹ́ẹ̀. Tí mo bá sì wá ta tèmi yìí tán, tí mo bá rí i, màá wá gba díẹ̀ nínú tirẹ̀. Má kiri lọ́ọ̀nà tí ó máa ń kiri gbà. Ṣùgbọ́n èmi fẹ́ sáré dé Asúpa o. Kò ní sí mi nílé. Àlàbá rò títí. Ọgbọ̀n ni wọ́n máa ń gbà tẹ́lẹ̀ lójoojúmọ́. Tí àwọn méjèèjì á jẹ́ 60. Ìdí rẹ̀ nìyí tí ònìkan fi béèrè pé kí wọ́n fún òun ní 40, wípé kò ní nira láti ta 30 tí òun ń tà lójoojúmọ́ tẹ́lẹ̀. Bí òun bá sì rìn sọ́nà tí Sámínù ń gbà, yóò rọrùn láti ta 10 tí òun gbà lé. Kí owó àwọn ọlọ́pàá ṣàmọ́ ti tẹ Sámínù. Ìrònú ní Àlàbá ti ra ìwé ìròyìn rẹ̀ tán. Bí owó bá ti tẹ Sámínù, àgbà kọ́ nìyẹn. Àlàbá lọ sanwó ìwé tí ó gbà lọ́wọ́ bàbá oníwèé ìròyìn. Ó sì ti ibẹ̀ lọ jẹun ọ̀sán. Oúnjẹ náà kò lọ lẹ́nu rẹ̀ tààrà.
ó sáà kàn fẹnu ta á lásán ni. Tàánú-tàánú ló ń rìn kiri títí ilẹ̀ fi ṣú. Kò tó ẹrú tí yọjú sí òtẹ́ẹ̀lì kankan. Ẹni tí kò tilẹ̀ lè ti lọ gbá bọ́ọ̀lù nírọ̀lẹ́, ọmọ àgùntàn tó sọnù kò gbọ́dọ̀ dára nù ju ti Àlàbá ọjọ́ náà lọ. Ilẹ̀ ṣú, ìdààmú ọkàn dé. Abẹ́ búkà tí wọ́n sọ di ilé kò tún ṣeé yà sí mọ́, àfi ẹni tí èdì bá fẹ́ mú. Ṣùgbọ́n fún pé bóyá Sámínù lè gba ọ̀nà ibẹ̀ lálẹ́, Àlàbá ń rin títí òru tó kọjá láti nǹkan bíi aago méje ààbọ̀ àṣálẹ́. Bóyá àtìmọ́lé ló sì wà báyìí lọ́pàá. Àgọ́ ọlọ́pàá kò sì ṣeé kù fèrè lọ. Àgọ́ ọlọ́pàá ò ṣeé kù fèrè lọ fún Àlàbá. Ṣùgbọ́n kò di Sámínù wọlé sí. Ojú ìwé 40 ibẹ̀ la wà o, ìwé àtótó arére tí bàbá wa olóògbé Ọládẹ̀jọ Òkédìjí ọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ Kẹrẹmọdé ọmọ Àtìbá kọ. Ọ̀kẹ́rẹ́ gorí ìrókò ni àkọlé ìtàǹkà lọ́wọ́. Ǹjẹ́ títí ìgbà míì tá a tún pàdé lórí ìkànnì yìí, Bùkọ́lá Òṣùwòyí náà rèé o, Owólabí ni bàbá tó bí mi lọ́mọ. Ẹ gbìyànjú láti máa bá wa like, ẹ máa share, ẹ máa comment, ẹ tún subscribe. Torí pé àgídímàlàjà awo ilé Ifẹ̀ àwọn onígbà wo ń gbọ̀wọ́, báwo bàgbà wo ń gbọ̀wọ́, àwọ̀ àtẹ́, àwọ̀ àfàyà pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ bí ọwọ́ aṣọ bẹ́ẹ̀ tí ń bọ̀ tẹ̀ ń gbádùn. Ẹ jájọ máa gbéra wá ń gbọ̀wọ́, kò ní bàjẹ́, ayé wa ò mọ̀ ọ́ ní ìta, ó dáa. Thank you.